lóyún, oògùn tó lè lò ní time menstruation ni, oògùn tó lè lò after menstruation ni. Gbogbo nǹkan tó bá jẹ́ pé níjà láti bá lè conceive lè tó tí mo fẹ́ kọ èyí ṣiṣẹ́ fún. Yóò dẹ̀ melt fibroid, ọmọ á sì wù jáde láàrin fibroid, wàá dẹ̀ sọ láyọ̀ àtàlàfíà confam ni. Nǹkan tí mo fẹ́ sọ yìí, ó lé ní 1 to 100 way tí wọ́n ṣe ń lò tó bẹ lọ́wọ́ mi. Kódà jù bẹ́ẹ̀, wàláì. Kí ló máa bá mi wá? À ń pè kíní kan ní Ajwa. Get Ajwa. Lọ sí Indian shop, Islamic shop, wà ló ní the Ajwa seed àbí Ajbon. English ẹ̀ ń jẹ́ Karan seed. Òun ni Ajwa seed yìí tó bá ti mú jẹ́ kó pọ̀ olè wá ru sáìsì náà ti tó. Wá gẹ́ẹ̀tì làbídùn date. Date yẹn any olè wá 20, olè wá 21, any amount of date. Dá sísàlẹ̀ pot. Wá da Ajwa yìí, wá dà lé lórí seed, wá dà lé lórí. Wá beach water, omi òkun. Wá bù lé lórí, wá sè lágbo. Máa mú gbogbo ògbà ìwọ tó wá fẹ́ finú ṣoyún tó wá fẹ́ yìn gbọ́mọpọ̀n, ó ní fibroid ní onísọmúroro ní. Gbogbo nǹkan tó bá wù kó ní wàá finú ṣoyún wàá fẹ́ yìn gbọ́mọpọ̀n. Ó dẹ̀ melt fibroid. Máa kọ yín lẹ́yọ kọ̀ọ̀kan bá ṣe lè fi pa fibroid. Ìkan nínú ẹ̀ lélẹ́yìí tí mo kọ yín. Wàá dẹ̀ tún conceive pẹ̀lú fibroid yẹn. Bí sínú láì tààlà. Máa mú kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lọ́sàn-án, kọ́ọ̀pù kan lálẹ́. Gbogbo èyí tẹ́ bá lágbára láti lè gẹ́ẹ̀tì gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì bulldozer melt fibroid, blockage tube. Egbògi láti India, láti China, Arab country lápapọ̀ síbẹ̀ ó wà effective gan. 50,000 naira ní bulldozer melt fibroid, blockage tube ó ń ṣiṣẹ́ fún. Bákan náà ni obìnrin tó fẹ́ conceive tó ní ovulation problem, ẹ gẹ́ẹ̀tì tọkọtìyàwó, ẹ gẹ́ẹ̀tì caterpillar. Ó wà effective gan láti lè tètè conceive ní kíákíá. Kò síbi tẹ́wà lórí kùmọ́lẹ̀ àgbáyé tá àti ní deliver fún yín. Ẹ WhatsApp wa lórí +27 61 295 6389. Nǹkan tẹ́ bá lágbára ẹ fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123 214254 Wema Bank of Nigeria. Bákan náà ni ọkùnrin tó ní weak erection, low sperm count, quick ejaculation, ìdákọ́lẹ̀ ń dá láàmú ni, robosa ń dá láàmú ni. Ẹ gẹ́ẹ̀tì transformer 1100 power àti caterpillar kọkùnrin náà máa lò ó, yóò máa perform dáadáa àbíkọ́ yẹ pé ó ní effect lórí pé bí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀. Kẹ́ gbìyànjú kẹ́ gẹ́ẹ̀tì kí ni? Ẹ gẹ́ẹ̀tì miracle leaf sí wa. Ó wà effective. Ewé 100 ọ̀tọ̀ọ̀tọ̀ àti mọ́ ìzẹ́mzẹ́m àti senna leaf la fi preserve ẹ̀. Obìnrin tí wọ́n gbé nǹkan sínú womb ẹ̀, inú uterus ẹ̀, àbí nǹkan tí wọ́n gbé nǹkan sínú ovary ẹ̀ tó ń pa ẹ́gì tá fi doyún, àbẹ́ni tó wọ́n fún láfún jẹ, àbẹ́ni tó fà wà lára, ẹ gẹ́ẹ̀tì miracle leaf. Bákan náà ẹ gẹ́ẹ̀tì all in one tó wò more than 300 àìsàn. Ó wà effective gidi. Àìsàn lọ́jọ́ pípẹ́ ni cancer, diabetics, asthma àti memory booster.